káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ fún ẹ̀rọ ẹ̀dá fídíò tó ń ṣọlẹ́gbẹ̀ẹ́ wa àṣì máa plẹ̀ fún yín pẹ́pẹ́yẹ pọnmọ ẹ̀gbọ́ ẹ̀díyẹ ti yẹ yìí dúdú ẹni ìjáde tán ó máa tó ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí tẹ́gbẹ́tẹ́ ẹgbẹ́ bá gbà wá àṣírí àgbọ̀ yanu òun lẹ́ni yìí túnú fídíò tẹ́ ń wọlé ẹgbẹ́ mi tó bá ìgbà kọ́kọ́ ní sẹ́ńdà kọ́kọ́ ní ẹ bá subscribe like comment kẹ́ share ẹni máa yọ àǹfààní content ní ìgbà gbà lórí pé tó bá fi tẹ̀lé wà mí ṣọgbọ́n ìmọ̀ àti òye tó bá ìgbà ẹ wo gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ ìta máa play fún yín fídíò náà rèé ẹ̀ka tètè gbádùn ẹ̀. kí wá lẹ fẹ́ pa Aláàfin Ọ̀yọ́ rẹ́ gbogbo ogun tẹ́ ń gbé lórí Aláàfin Ọ̀yọ́ ìmọ̀ tún ìmọ̀ jọ ni ìmọ̀ yóò ní jọ gbogbo yín gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin ládéládé tẹ́ ẹ̀ jọ ń sowó pọ̀ láti gbógun ta Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin ni Ọlọ́run ẹ ti wá gbàgbé pé tẹ́ ẹ bá pàtà Aláàfin Ọ̀yọ́ rẹ̀ ẹ̀yin náà parẹ́ nìyẹn torí yọ tẹ́ ẹ bá ní iṣu wọ́n á sọ fún yín pé níbo lẹ ti wá ẹni tẹ́ ẹ lè sọ̀rọ̀ yín mọ́ tẹ́ ẹ lè lọ́sẹ̀ mọ́ tí wọ́n fi recognize yín Aláàfin Ọ̀yọ́ yìí náà ni tí ọ̀pá sálàfin Ọ̀yọ́ ẹrú lẹ́yìn náà kò sí ogun tẹ́ ẹ lè jà bẹ́ẹ̀ bá fi ta Aláàfin Ọ̀yọ́ ṣe ẹrú ni yín ta ló liberate everybody Aláàfin Ọ̀yọ́ ni ó ń dàtà lẹ ti jẹ́ èèyàn ó ń dà Aláàfin Ọ̀yọ́ ni kí ló dé ọmọ ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ẹfẹ́ gbé ọ̀gẹ̀dẹ̀ dànù Yorùbá ẹ̀rù yín bà mí tí wọ́n bá lọ́pọ̀lọpọ̀ ìlú tí wọ́n ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ láì dá àbí tí wọ́n ń sọ̀rọ̀ Ọ̀yọ́ láì dá máa wò pé ṣé ẹ ti gbàgbé ìpìlẹ̀ ni bẹ́ẹ̀ bá ní àwa la jagun àwa la ṣe kíní kan ṣé ẹ jagun lásán ni ta ló kó yín jọpọ̀ síbi tẹ́ ẹ wà ta ní fi yín joyè nígbà ayé ìjọ ni nígbà ayé kíní kan ni àmọ́ wàsáyé ìjọ ìtàn tí yín àwa máa dà wọn kan láàmú ní ìsìn àmọ́ wàsáyé ìjọ ẹ̀yin àwa sọ pé ìjọba láwọn kan lórí ṣé láyé ìjọ tí wọ́n lo fàdá alábà tí wọ́n ń bẹ́ orí àwọn èèyàn tó bá ń jáde lọ jagun sí ilẹ̀ ṣe ní ìsìn tó ẹgbẹ́ yẹ ìjọ ń bá Aláàfin Ọ̀yọ́ bá rù tó ẹgbẹ́ tẹ́ ń sọnù ẹni náà lásẹ̀sì lórí ẹnìkankan láti rú ẹnìkankan mọ́ ẹ dúró sáyé yín local government bá ti wà ẹ dúró sí local government wọn kálukú. ẹ káàárọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí àwọn baba ńlá wa náà pa lówe wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lórí bàbá wa Ẹlẹ́bùrú Ìbọn bàbá Ẹlẹ́bùrú Ìbọn àwa mọ̀ yín pé ẹ ní relationship tó dáa pẹ̀lú Ọ̀yọ́ bó ṣe rí nítorí bọ́n ṣe kọ́ àwa nílùú Ọ̀yọ́ àwọn òun rí àgbàlagbà fín torí mo mọ àwọn ọmọ yín kọ̀ọ̀kan tó jẹ́ alálùbáríkà àmọ́ tó tinú yín jáde wọ́n máa ọ̀jà ọmọ yín kọ́ máa pè yín pé kán sọ fún yín pé àgbà ti dé orin kan náà máa ń kọ́ wá ní àgbà yípẹ́ kan ní ṣe ẹ̀rọ ọmọdé ọjọ́ òun máa rí o àgbà yípẹ́ kan ní àwa nìyẹn bá wí kò kún ẹ̀yin mọ́ torí ẹ ti lo ayé ẹ ti bírú wa bàbá Ẹlẹ́bùrú Ìbọn ṣe rí mi ò wà surprise pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nítorí àtìlẹ̀ lẹ ti ń bá bàbá Adéyẹmí fà ó dà pọ̀ mu Òṣogbo nìyí bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ káwa náà rí àwọn àgbà tá a máa fẹ̀yìntì nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká rí àwọn àgbà tá a máa pọ́nlé nílẹ̀ Kóòtù Òjíire gbogbo nǹkan tí àwọn ọmọ Odùduwà expect lẹ́nu yín láàrin Ọọ̀ni àti Aláàfin tírú àwa tá a bá ń ṣe bí ọmọdé tá a dẹ̀ ń ṣọmọdé mọ́ tá a bá ń ṣe bẹ́ẹ̀ tírú ẹ̀ tẹ́ ẹ bá jẹ́ bàbá wa tí ẹ bá lè pẹ̀tù sí ọ̀rọ̀ ẹ rántí pé ìtàn ò ní gbàgbé yín tẹ́ ẹ bá kú bàbá Ẹlẹ́bùrú Ìbọn ẹ mọ̀fá ẹ kífá kò sí nǹkan tẹ́ ẹ mọ̀ nínú Odùfá táwa náà bá gbé ẹni tó jẹ́ nọ́mbà 1 Onífá Ọ̀yọ́ tó náà bá bọ́ta tó bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tí bàbá wa bá sọ̀rọ̀ against
Ọọ̀ni èmi Ààrẹ Almaroof máa bọ́ta máa sọ̀rọ̀. Ṣé rí wọ́n ní lọ́ra gbọ́rọ̀ yára fèsì àbí yára fèsì lọ́ra gbọ́rọ̀. Ọ̀rọ̀ èsì wà lẹ́nu mi fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o. Àmọ́ mo máa ṣe live video direct. Àti gbogbo àwa tá à ń tanra wa jẹ. Àwa tá à ń rí nǹkan tó yẹ ká sọ tá à sọ. Àwa tó yẹ ká báyàn wí nítorí selfish interest tá a ní tá a lè báyàn yẹn wí. Àwa máa sọ tiwa. Mo lè wá sọ tán kọ́pọ̀lọpọ̀ unfriend mi kẹ́ má ṣọ̀rẹ́ mi mọ́ fine. Bàbá Ẹlẹ́bùrú bọn irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni Aláàfin ìníjọ́ olóde tó ń fa wàhálà. Màá kọ́kọ́ gé nǹkan kan fún yín kí n tó ṣe live yẹn ní ọ̀la. Mi fẹ́ dárúkọ yín. Àti Ìyá Kẹsẹ̀tì Ilimọ́. Ìyá Kẹsẹ̀ mo mọ̀ pé wèrè wà lórí títì ẹ̀nà torí mi mọ́. Wọ́n fẹ́ mú Sunday tó ní kó fi Interpol mú mi kí ni tèmi pẹ̀lú èèyàn fẹ́ mú Sunday. Ta ló sọ fẹ́ pé ó fẹ́ mú Sunday? Ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Téèyàn bá ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. But in as much tẹ́ bá ti ń bò ẹ fẹ́ pa ní ìkànnì ní gbogbo yín. Mò ń bọ̀ lórí ẹ̀. Lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ pé mi ì ní sọ̀rọ̀ àfi kí n gbá. Ẹ jẹ́ n koríkì mi fún yín o. Ọmọ ládé wọ́n ẹ jẹ́ n bẹ̀rẹ̀ boríkì mi ṣe jẹ́ gangan. Ìdómògún ni mí Akínlàjà. Èpò tí pọmọ yẹ́ tó torí ọmọ lọ́mọ ipò tí ò lọ́kọ́kọ̀ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kí tó fi gbaya lọ́wọ́ aláya. Ọmọ ládé ládé Aláàfin ládé adé aládìkúnlá gbà fún Aláàfin. Oríkì tèmi náà nìyẹn o. Nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nú yín lé ní tó bá di bóyá ọ̀la àbí Saturday tí bá máa ṣe live máa jẹ́ kó yé yín. Ẹ mọ̀ pé mi gangan tí mo jókòó yọ ọmọ aládìkún ni mí. Àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ wò mí dáadáa. Ẹ mọ̀ pé tí ń sọ ojú tẹ̀ ń wò yìí ìlà wà lẹ́ẹ̀kẹ́ mi o. Irú ìlà tó wà lójú Sunday Adéyẹmọ ló wà lójú mi tẹ́ ẹ bá mọ̀. Àwọn tá a jọ wà l'Amẹ́ríkà tá a ti jọ gbé fún bíi 10-15 years kó tó di kó dẹ̀ àsìkò yìí wọ́n mọ̀. Ìdẹ́ ṣe pé làmí ń tì mí lójú tó ti yé yín torí mo rí àgbà pé àkàlà ni ẹ̀mí ò jiyàn ọmọ Ọ̀yọ́ lè mí ó wà lójú mi bí Sunday ṣe máa ń sọ yẹn ẹ̀ẹ̀kan lè rí ní torí tíjà tó kọ tèmi ó ní handwriting gan o ó ní handwriting tó yẹ pé ẹ̀ lè mọ̀ even kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní máa dá ìrùngbọ̀n sí àwọn tó ń wo show mi gan ẹ̀ lè mọ̀ ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ aládìkún lèmi náà ìdódẹ ọdẹ làwọn bàbá ńlá bàbá wa bọ́ bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn èmi expect yín gẹ́gẹ́ bí àgbàlagbà pé Ọọ̀ni bàbá lè jẹ́ sáwọn méjèèjì ní ọjọ́ orí bọ̀ bàbá náà jẹ́ sí yín nínú ipò ọlọ́ba ẹ̀dẹ̀ mọ̀ nípa ipò ọba gan. Bàbá Ẹlẹ́bùrú bọn àgbàlagbà ni yín àwọn ò ní sọ̀rọ̀ ká fi ẹnu àbùkù ká fi tàálù yín ṣé ń gbọ́ mi yé mi ò ní sọ̀rọ̀ kí n tẹnu àbùkù lù yín àmọ́ tó bá yẹ pé yín náà wà lórí payroll Ọ̀nìrìṣà ìyẹn ò mí ni o torí tó bá yá gbogbo tó rùn ó máa tú. Màá wá sọ ọkọ fún yín bàbá ẹ̀yin nìkan lẹ́ni live show yìí bọ̀ mò ń bọ̀ fún Ìyá Kẹsẹ̀ máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ni live show yìí tẹ́ ẹ fi ní ni pé alákọ̀ọ́kọ́ immediately tí ọba Lámídì kú bàbá Yèyé Kábíyèsí ọba Adéyẹmí tó gbéṣẹ̀ ó ní bàbá wọ Ọ̀nìrìṣà náà fi ẹnìkan jẹ Báṣọ̀run Àgbákínlẹ̀ Yorùbá bàbá Ọọ̀ni ò ní ráìtì sí i Kábíyèsí bàbá Ọọ̀ni wọ́n mọ̀ bọ̀ gbogbo yín ń wo Ọ̀nìrìṣà bí ẹni tó kù bọ́ Ọ̀nìrìṣà ló lọ ń fa ìrù kìnìún níbi tó wà tó bá ti wá fà á wá tú àgbàdo síta gbogbo wa wá ké èmi ò ní kẹ́ fẹ́ràn mi o but comment with sense ẹ mọ̀ pé mi ò jí sọ̀rọ̀ last time tó máa ní máa block yẹ ọkì máa kọ́kọ́ report ẹ fún Facebook náà wọ́n á kọ́kọ́ block comment ẹ for almost 2 months tẹ́ ẹ bá mọ̀ kẹ́ tètè mọ̀ ń sìn àwa ní power amọba ilé ṣe kó ṣe gbòyàn ló mọ̀ nígbà tí Ọọ̀ni fi Alexandra jẹ Báṣọ̀run Àgbákin ó yà àwọn Ọ̀yọ́mèsì mélòó nínú ẹ̀yin wèrè police dog yìí ló sọ̀rọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ nínú yín o kò sẹ́ni tó jáde sọ̀rọ̀
immediately tí bàbá kú kí ló dé tí Ọọ̀ni Adéyẹyè kò ṣe jẹ́ nígbà t'Aláàfin wà láyé. Mo kàn fẹ́ máa fún yín pọ́ìntì ni o. Ṣé rí àwọn ọmọ Ọ̀yọ́ àwọn kan ń sọ̀rọ̀ ẹni àwa àdẹ́ ń bú ọba gbàgbàgbàgbà bẹ́ẹ̀ yòókù ṣe ń ṣe. Ṣé ń gbọ́ mi? Bàbá wa lọ Ọọ̀ni Ìrìṣà Adéyẹyè fi kábíyèsí ẹ má bínú torí oríṣi iná máa tó la rí bàbá fín. Wọ́n fi Alexandra wọ́n fi jẹ Báṣọ̀run Àgbákilẹ̀ Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ìwé ìtàn wà láyé Kìnjíbè ní 1991. Aláàfin wíìnì ìwé yẹn sì wà lọ́wọ́ gbogbo Ọ̀yọ́. Ó wá lọ bàbá Ọọ̀ni tún wá fi ẹlòmíì again immediately tó tún rí pé Aláàfin wọlé Ọọ̀ni ló ń tọ́jà bàbá Ọọ̀ni ẹ̀yin lẹ́ ń tọ́jà. Ẹ má jẹ́ ká balẹ̀ Yorùbá jẹ́ ẹ jẹ́ ká jọ ṣe ẹgbẹ́ lẹ́yìn àti ẹni tó wà lórí kinní yìí. Ẹ jẹ́ ká jọ ṣe ẹ má dàrú ẹ tún wá mú kan ẹ lọ fi jẹ ọ̀kan lọ́mọ á ní proof náà. Ṣégbà tó di wàhálà nìyẹn lọ yí sí ọ̀kan lọ́mọ Oòduà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá ń wo ẹ̀ ń pe Aláàfin ní oníjàngbọ̀n ẹni tó yẹ pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Ẹ̀yin wá ń pe lóníjàngbọ̀n. Ó ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ Sunday o. Mi ì ní dàpọ̀ orí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ mo máa sọ lórí ẹ̀. Ó lè jẹ́ àsìkò yẹn oníkálukú máa mọ ibi tí a jọ fi sí. Àmọ́ tọ́rọ̀ bá wà tá a bá ti sọ tọ́rọ̀ ẹ má pa Sunday ẹ má tàn pa. Bọ̀ ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ ìní. Ọ̀rọ̀ bàbá yìí mo wá sọ bàbá ẹ dá sí ọ̀rọ̀ kẹ́ ẹ parí ìjà láàrin àwọn àgbààgbà ṣe bẹ́ẹ̀ rí nǹkan tá a rẹ Gani Adams ṣe pẹ̀lú bí gbogbo àṣẹ ń bu ààrẹ pé àwọn méjèèjì ó pè wọ́n sí ọ̀nà gẹ́gẹ́ bí alágbára gẹ́gẹ́ bí jagunjagun lẹ́kọ̀ọ́ tó jíire. Àmọ́ bàbá wa ẹ ṣe dáadáa o ẹ ṣàyè èrè kó dára ẹ ṣàyè èrè kó dára o torí ẹ̀yin làwa fẹ́ máa wò ìtàn bàbá tó ti lọ ìtàn bàbá Adéyẹmí Olúbùṣe gbogbo wọn ìtàn wọn ò lè parẹ́. Ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ má dákún ọ̀rọ̀ àwọn àgbààgbà méjì ẹ dá sí dáadáa ẹ parí ìjà fún wọn ẹ fi tara rán fárán kì í ṣe pé èèyàn kan jáde ó ń wájà bọ̀ ẹ̀yin ti gbàgbé pé bàbá wa Ọọ̀ni gangan òun ló ń fa ìrù ejò bàbá ló ń fa ìrù kìnìún bàbá ló ń fa ìrù Ọ̀yọ́ ni mí.